Ọ̀ṣun. Tisa ní ọmọ ọdún mẹrin kò lè kọ̀wé lẹ́yìn ọ̀sẹ̀ kan tó lù ú lọmọ jáde láyé. Tisa iléèwé aládàáni kan lágbègbè Kọ́lá Balógun nílùú Òṣogbo ló ti wà lákọlò ọlọ́pàá báyìí lórí ẹ̀sùn pé ó lu ọmọ ọdún mẹrin lálùbami tí ìyẹn sì padà jáde láyé. Ọjọ́ Tuesday tó kọjá, ìyẹn ọjọ́ 26 oṣù kẹsàn-án ọdún yìí, la gbọ́ pé Tisa obìnrin náà lu ọmọdékùnrin yìí lórí ẹ̀sùn pé kò lè kọ̀wé dáadáa. Fọ́tò tí a rí fi hàn pé gbogbo ẹ̀yìn ọmọ náà ló lé pọ̀npọ̀n fún ẹgba. Nígbà tó di ọjọ́ Tuesday, làwọn olùkọ́ kíyèsí pé ara ọmọ náà ń gbóná kọjá bó ti yẹ, wọ́n sì ní kó máa lọ sílé. Láti ọjọ́ náà, làwọn òbí ọmọ tí a gbọ́ pé dẹ́rẹ́bà ọkọ̀ ni bàbá rẹ̀ ọ̀hún ti gbé lọ sílé ìwòsàn aládàáni kan lóṣogbo. Nígbà tí agbára wọn kò ká mọ́ ni wọ́n ní kí wọ́n máa gbé lọ sí Uniosun THC. Níbẹ̀ ni ọmọ náà ti gbẹ́mìí mì lálẹ́ ọjọ́ Tuesday ọ̀sẹ̀ yìí. Ìwádìí wa lọ́sibítù náà fi hàn pé ṣe ni ẹ̀jẹ̀ ti dì ní gbogbo ibi tí ẹgbà bà lára ọmọ ọ̀hún. A gbọ́ pé àwọn mọ̀lẹ́bí àti ará àdúgbò bàbá ọmọ náà yà lọ sí àgọ́ ọlọ́pàá tó wà ní Dùgbẹ̀ nílùú Òṣogbo lọ́sàn-án òní. Lẹ́yìn náà làwọn ọlọ́pàá taari ẹjọ́ náà lọ sí ẹ̀ka tó ń ṣèwádìí ìwà ọ̀daràn ní Ring Road nílùú Òṣogbo. Mariam Ọláníyì ló ń jábọ̀ ròyìn fún Etí Ọba TV.